àwọn ọmọ kéwà àwọn ajú yín ẹ̀dẹ̀ ń parọ́ ẹ jẹ́ ká kó mẹ́ ẹ̀ parọ́ kó tẹ́ bá ti lè wọn aláwù tẹ́ bá ti lè sọ wá sínú Muhammadu kẹ́ ẹ sọ bí tó ti ń bọ̀ ẹ mọ̀ sọ nǹkan kan mọ́ torí pé tẹ́ bá ti lè sọ nǹkan míì máa sọ pé ẹ̀ wọn aláwù tẹ́ bá ti lè tẹ́ ti lè wọn máa sọ pé àwọn yẹn máa gbé yín ṣe pé omi rẹ̀ mí. ọlọ́run èèyàn ṣeré ẹ̀dẹ́ ń bí màá ń ṣe bí ẹni pé bóyá ẹ mọ nǹkan tẹ̀ ń fúfú yẹn ẹ má lo aláwù ní olúwa elédùnmarè mọ́ wọn jọra wọn kẹ́ lè bá a mọ̀ kó lè bá a yé yín because kò yé yín tẹ́lẹ̀ ẹ̀ka àyà tó kùránì tó wà lójú screen yìí káwọ bóyá olúwa elédùnmarè lè sọ̀rọ̀ ń bì ẹ bá pa táàpù ẹ̀yìn èèyàn wa backup page mi ni Ifeamo Geography tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ẹ bá wa follow ẹ wọ́n máa ń já ilé ìbọn tó wà lẹ̀ ti jábọ́ wọ́n máa ní after 2 hours látó lè padà wá ẹ jọ̀ọ́ ẹ bá wa follow ẹ sódà tẹ́ bá já kan bọ́ a lè gbé kan wọlé ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun àwọn èèyàn wọn ńlá gidi wọn ní follow ẹ báyẹn. ó yà bá. kílẹ̀ fẹ́ fàyọ pẹ̀lú pé kí n káyà Quran. no kẹ́lẹ́ bá a mọ different tó wà láàrin Allah àti olúwa elédùnmarè ni ṣẹ́tígẹ́tì báyẹn ṣẹ́tígẹ́tì báyẹn sà kálíbà mọ́ káwọn tán wà nílé kálíbà kẹ́kọ̀ọ́ pé Allah sọ̀rọ̀ kan o n tó sọ rèé o a máa tú fáwọn èèyàn tá a bá ti wá tú tán a wá wò bóyá Allah ni ó sọ bẹ́ẹ̀ wò bóyá olúwa elédùnmarè yẹn ṣẹ́tígẹ́tì a kàn máa fi ẹni tó sọ̀rọ̀ yẹn ṣe comparison a máa fi compare ara wọn. ẹ ṣe ẹ̀yin tẹ́ ń follow backup page yẹn o ẹ ṣe o ó yá o ẹ ti pa plug o. ọmọ ìdí oró sí oró báyà àbí àgbà mi ó yá o stars. àfà ẹ̀yin lèmi tẹ̀lé wa o ẹ jọ̀ọ́ má dojú tì mí o èmi tẹ̀lé yín mo wà lẹ́yìn digbidigbi ni o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká proof wọn lé ní wípé Islam gangan ni ọ̀nà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká proof wọn pé Islam gangan ni ọ̀nà ẹ ṣe sà ẹ ṣe sà. mo fẹ́ gba ṣáádà ẹ jọ̀ọ́. mo káyà Quran tí ẹni kí n kà tí ẹ fẹ́ fi ṣe ẹ rí etí òde mú mi ká ni wípé ẹ gba Quran ń gbọ́ tani tẹ ẹ má gbàgbọ́ ni lẹ́lù lẹ́fídẹ́ǹsì àìwá gbàgbọ́ yín ẹ ní ọ̀la ìjà bá ti tà á gbọ́ sá àwa tá a fẹ́ gbàgbọ́ wà bí ẹ má bínú sáré jọ mo bẹ̀ yín ni. ẹ má jẹ́ ìfọwọ́ ayé àtúnṣẹ́jà ìfọwọ́. kò ṣe torí tàwa bàbá ìtàláyé yìí ni bàbá rà yìí ẹ já bàbá ìtàláyé bọ́lẹ̀ ẹ já ìtàláyé bọ́lẹ̀ lọ́wọ́ máa lọ pọ́ ti pé mùsùlùmí ni wọ́n ṣe bí mùsùlùmí ni ẹ já wọn bọ́lẹ̀ ẹ já ìtàláyé bọ́lẹ̀. mo ti fẹ́ gba ṣáádà ni bàbá ẹjọ́ mo fẹ́ gba ṣáádà ẹjọ́. àwọn tí ò gbà gbọ́ àwọn ọmọ èṣù làwọn tí ò gbà gbọ́ yẹn jọ. ṣé ẹ máa tẹ̀lé ṣe fún mi tó lè dùn mọ́ mi jù. àfà ẹ̀ka Kùránì àfà ṣé bá lè tu ẹ máa kà kí n máa bá yín tu ẹ máa kà kí n máa bá yín tu. tẹ ẹ máa tẹ̀lé ṣe fún mi tó lè dùn mọ́ mi jù. ṣé máa kà bẹ́ẹ̀ kà. ṣé ẹ fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa ni. hello. dojú ti wà náà ẹ jẹ́ ìfẹ́ ṣàlàyé pọ̀ ṣé ẹ bìlífù lórí Quran ìtẹ́ bìlífù lórí ẹ̀ wọ́n máa ń lò sẹ́fídẹ́ǹsì. ṣé ok ìgbà tó gbé Kùránì wá bá wa ṣe màmá sẹ́sọ̀ bá mi sọ̀rọ̀. ẹni sùúrù tá a bá ń sọ̀rọ̀ fa fún wa tí wọ́n bá ń fa ọmọ ní ọ̀gbìn gbàdé tí kò ní ọ̀run bọ̀ wá sílẹ̀. ẹ fi yẹn lè jàre. bàbá wa mute wọn tán bá ti gbẹ́nu lé Ifá àbí ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ń tà ń ṣe ń bí kọ́ nìyẹn Kùránì hadith sábàbù tafsir àti àwọn àkídà tí wọ́n fi gbé tó ìkàlẹ̀ òun là ń ṣe ń bí bọ́dà Gani ẹ má bínú sà. mo ti jẹ́ kí àwọn èèyàn wa tí wọ́n wò wá láti ilé fún ìnáwó má bínú mà àwọn èèyàn wa tí wọ́n wò wá láti ilé a ní ọjọ́ tá a máa ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá and then ọjọ́ yẹn ìṣe àti àṣà pẹ̀lú ìṣẹ̀ṣe wa ọjọ́ Sunday ni láti àárọ̀ dalẹ́ ni ẹni tó bá fẹ́ wá bá wa sọ nǹkan kan nípa ìṣẹ̀ṣe àbí àṣà wà ní Sunday tó bá ti wá ní during the week intan ṣe ń bí ni ẹ̀sìn ìsìlámù tẹ̀ mú wá fún wa ká dẹ̀ béèrè question lọ́wọ́ yín ẹ̀yin lẹ́tọ́ wá sọ pé ẹ fẹ́ béèrè question sí ẹ wá béèrè question yẹn mo wá kó kinní àyà Kùránì 3 wá hadith 2 ká fi dáhùn question yín ẹ̀ jẹ́ káka kankan bẹ̀ látàárọ̀ so a tún wá sọ wípé ókè o láti mọ́ lo Allah pẹ̀lú olúwa elédùnmarè títí wa kẹ́ẹ̀kan ká àyà Kùránì ká dẹ̀ tu ẹ ní sùúrù irọ́ o ìjẹ́ ká abẹ́ ní kí n wá ká wá bí pé tẹ́ ní wá ká ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni kálẹ̀ bá mọ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ tí síwájú pé báyìí
ẹjọ́ bá mi mute wọn Ifá ẹ bá mi mute wọn ẹjọ́ bàbá ẹ mute náà. ọdún òkè àti ṣe. ẹjọ́ kíní kan ò yé àfà ṣe ara wa gbogbo àwa tá wà bí tẹrí wa yìí mùsùlùmí ni gbogbo wa ṣọ́rọ̀ mi sì yé yín Kùránì tẹ gbé lọ́wọ́ yẹn tẹ kà òun làwa náà kà ṣọ́rọ̀ mi yé yín so tẹ bá fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ẹni sùúrù ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ náà tẹ bá fẹ́ wọ́n ti sọ táìmù tẹ́lẹ̀ wá béèrè nípa ọ̀rọ̀ Yorùbá fún yín a máa ń gbé àwọn tó ń kọ́ àwa náà lẹ́kọ̀ọ́ tá a ṣẹ̀ṣẹ̀ ń pa àwa náà ṣẹ̀ṣẹ̀ padà sílé ni a ṣẹ̀ ń kọ́ nípa àṣà àti ṣe ilẹ̀ bàbá wa ni Kùránì làwa náà kà òun làwa náà tẹ̀lé àwa náà ti gbárí mọ́lẹ̀ fún Allah kó tó dípa padà so tẹ bá wá fẹ́ wẹ̀ wá padà sínú Islam nísìn àwọn nǹkan tá a rí ta fi sá bóyá kẹ́yìn ṣàlàyé ẹ̀ fún wa bóyá kò yé wa dáadáa ni nǹkan tá à ń sọ fún yín nìyẹn so tẹ bá wá fẹ́ bèrè nípa ilẹ̀ Yorùbá wọ́n ti sọ táìmù tẹ̀lé wá fún yín a máa gbé àwọn tó ní mímọ̀ nípa ilẹ̀ wa wá fún yín ẹ máa béèrè lọ́wọ́ wọn ṣùgbọ́n lè ní báyìí nǹkan tá a rí nínú Islam ta fi sá òun la gbé wá pé kẹ́ ṣàlàyé fún wa bóyá ẹ lè wẹ̀ wá padà sínú Islam ó ti tán náà simple as that ẹ ṣàlàyé fún wa náà. ẹ ṣeun gan mo ṣe understand yìí ni mo sì gbọ́ ọ̀rọ̀ yín yékéyéké ló mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí ìyá wa yìí sọ ìtì ìbá rí ẹni pé mo sọ kìnìún kan lẹ́ẹ̀kan wípé ìtì ò bá dùn mọ́ mi jù ẹ create WhatsApp ẹ hard mi sí mo fi sọ pé mo ń béèrè nọ́mbà WhatsApp fún wọn gángan kíní yẹn ni ò bá dùn mọ́ mi òun náà yẹ kó ẹ wo bàbá mi ọgbọ́n tẹ̀yìn àfa máa dáta máa káwọn obìnrin wa kí wọ́n fà máa tẹ̀sán àwọn obìnrin wa bí irọ́ WhatsApp ní kọ́kọ́ tẹlifíṣàn máa ṣe. ẹ̀sì bẹ̀rù Ọlọ́run. ọ̀rọ̀ Ọlọ́run ní ẹ̀rẹ́ kẹ́kẹ́ kúrò ní kúrò. ọ̀fẹ́ máa ṣí skẹ́ẹ̀tì àwọn obìnrin wa bí náà. ọ̀rọ̀ fáàtù nù lélẹ̀ kí sọ̀rọ̀ obìnrin because tí o bá ń sọ̀rọ̀ fáàtù nù kílẹ̀ ń wá kí wọ́n sà. tí ó wá pọ̀ prógámù gangan ni mò ń wí kí wọ́n kírètì WhatsApp kí gúúpù bá ti wà ní ọ̀gá àdìmí síbẹ̀. ẹ̀ka nǹkan tẹ́fẹ́ kà ń bí. ó fẹ́ dá yín lójú. oníṣìnà ẹ fẹ́ wá máa wọ̀ fún wa lọ. òótọ́ lẹ̀ ń wá o. ẹni kí wọ́n ṣe. ẹ káàsán ọgbọlẹ o ẹ kọ́ tààrọ̀ o. ẹ dákun mi èmi ń kọjá lọ mo wá bá prógámù ìfàmọ́ geography yìí pàdé sọ mi wàá mọ nǹkan tí ẹ sọ débi ọ̀rọ̀ pẹ̀tọ̀ ohun tó lé wa kò nínú tó lé yín kò nínú Islam sọ pé tí ẹ bá wọn bá lè sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n lè wẹ̀yìn sínú Islam padà torí ẹ̀ mo nǹkan tó bí gbọ́dọ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí nìyẹn mi mọ́ mo tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹ lè put me through fún ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n mo lè dá sí. kọ́ńyà jẹ́ kọ́ńkà Kùránì. wọ́n máa bá ka Kùránì yẹn wọ́n máa tú ntáwà rí nìyẹn tàbí kúrò nínú Kùránì yẹn ni kọ́ bá wa kà á. bisimilahi rahman rahim la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir. Kubu Niyas. Naam. Tó lọ lọ́wọ́ mo fẹ́ kí ẹ ní sùúrù bọ́rọ̀ tí ń bọ̀ èmi àti wọn. ẹ jọ kò máa sí family meeting bí. ẹ jẹ́ bàbá ìbọ̀lẹ̀ ẹ̀jọ̀ ìjàbọ̀lẹ̀ tó bá kí ló ṣẹlẹ̀ báyìí a ní kẹ́ka Kùránì more than 1 hour ẹ ń pa Kùránì kà official kìíní ẹ má bínú àfáà yẹn wọn bọ́ ṣe máa tú Kùránì yẹn fún wa ẹ ti get wọn mọ́ tú ìyẹn ni problem wọn látàrọ̀ wọn wá yí wa ẹ̀yin tẹ̀lẹ̀ tún dé tẹ̀fẹ́ ṣàlàyé fún wa wọn tó fẹ́ jẹ́ ṣàlàyé ẹ ti rí báyẹn ẹ ti tẹ̀ ti jóná yóò tó kó tó mọ́ ti ń lọ́wọ́ wa ẹ mọ́ gbà ó ẹ yẹ gbọ́n sókè jàre. ẹ dákun ìfàmọ́ geography. brother mi. mo fẹ́ béèrè méjì kan lọ́wọ́ yín. ṣé tẹ bá ti ka Kùránì tán àbí. kẹ tó béèrè rárá wẹ́nà ṣé tẹ bá ti ka Kùránì tán àbá wa. kí n tó ka Kùránì yẹn mo fẹ́ béèrè. rárá o ṣé bẹ́ẹ̀ ní tẹ̀ fi yà lélẹ̀ níta-bí ya báwo lè ṣe máa yẹ lẹ́kùn ẹ̀tù. ọ̀rọ̀ tẹ́ ẹ bá débi ìyàjẹ́ máa kúràn. ẹ ṣe sùúrù ẹ gbọ́ mi. èmi àti máa sọ̀rọ̀ privately ẹ lè bèrè béèrè mẹ́wàá lọ́wọ́ mi ẹ ká kúrò ájà fà. ẹ já àfa ìbọ́lẹ̀ ìjà kí ló ṣe yín báyìí ṣẹ́yìn náà tó lé dáa ká ní. kí ló ṣẹlẹ̀. ṣáfà ò lè ka Kùránì mọ́ ni àbẹ́ àgbà mi ní tẹ́ ní ká máa kà ní gbogbo gbà. wàrà tí lílé kúrò ànátẹ̀ẹ́rì tí la ẹ ti gbàgbé ní official nbítẹ mọkà fún wa ni ẹ máa ní wàrà tí lílẹ kúrò ànátẹrì tí la ẹ máa ní ká máa ka Kùránì 10 down number ká máa ka tábàtì ká ká tó tún máa kà tábàtì ká tó máa tún kà tábàtì ká tó máa tún kà
ẹ ká fún wa wọ́n ti sá lọ àwọn afọ́fún gbé mu gbogbo àyà Kùránì ẹ̀yọ̀ kan. ó dọ́pù jọ dáwọ́lẹ̀ tó kọ́kọ́ hàn bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ wa dáwọ́lé ẹ má ó kí bínú. gbogbo yín o, ẹ ṣé mo dúpẹ́, ẹ má bínú pé àké àwọn olórí burúkú akóṣìbérò yẹn nínú ọ̀tẹ̀jẹ̀ kí n ráyè. Ifá àwọn geography ó kú iṣẹ́ takuntakun, mo dúpẹ́ lọ́wọ́ ẹ o, ó ṣe gan ni o, ò ní fọmọdé ò ní fàyàdé o. Gbogbo yín pátápátá tẹ̀ ń jà lórí ilẹ̀ Yorùbá pé kò ní da ilẹ̀ Haúsá, mo dúpẹ́ because ẹni tó bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé lẹ́nìí kò ní fi nǹkan tá à ń ṣe kò ní fi ṣeré. Ìlú tí mo wà ń sìn, àwọn mùsùlùmí tó wà ń bí wọ́n sọ pé Arab ló dá nǹkan tó ń ṣe fún wọn sìn ni pé wọ́n wá target àwọn tó sọ pé wọ́n má bàa Iraq jà yẹn tó tún wá láti Iraq yẹn sìn. Mo tẹ̀ láìkí gọ́ọ̀mẹ̀ntì wa mi tẹ́lẹ̀ mi ìdìbò fún bọ̀t nǹkan tó ń ṣe yóò dùn mọ́ mi nú. Ó wá lọ ṣọ́ọ̀kì ní social media àwọn tó bá ti sọ pé Iraq ló ara mú ẹ. Tó bá jẹ́ pé ìgbà bẹ́ẹ̀ ó wọlé wọ́n fi green card wọ́n fi mú ẹ wọlé wọ́n rọra dá green card ẹ padà ń sìn. Wọ́n ń jù wọ́n bẹ́ẹ̀ ní ju ògbó ni. Ṣé bẹ́ẹ̀ sọ pé Islam ló dàbí ìlú tí bàbá yín ti sá kúrò torí Islam tí wọ́n ti daṣọ bò ní lójú ẹ̀yin wá débí èyàn máa dress fine èyàn máa ṣe kí ní gbogbo àwọn elite tó wà ní Iran yẹn pátá táwọn àdìlú yìí gbogbo pátá náà dress nice o tó ń kó Iran wá bí o ìjà wá ṣẹlẹ̀ ẹ wá sọ pé ìlú gbogbo wọn sì lọ. ìta ló lẹ̀ ń sọ pa ẹ̀. kí lẹ sọ irọ́ Amẹ́ríkà ni mo sọ yìí ìyá mi Amẹ́ríkà ni mo sọ bẹ́ẹ̀ ni gbogbo wọn náà ṣàkíní ń sìn. ìta ló ṣe dìpọ́tì another imam ni o. bẹ́ẹ̀ ni igbó bàbá yẹn ti ní ká máa padà sílùú wọn náà wọ́n wá ń sunkún sùn báyìí wọ́n ń bẹ̀bẹ̀ gbogbo wọn ń bẹ̀bẹ̀ pé irọ́ ni pé ìjọba ń tágẹ̀tì wọn ni. kẹ́ máa lọ sí ìlú yìí náà ṣe bẹ́ẹ̀ sọ pé ìlú yẹn ló dáa ibi tó yẹ pé obìnrin wọn da kí ní aṣọ bò wọn lójú ní gbogbo wọn ló ń ṣàkiri gbogbo wọn ló ti bẹ̀rẹ̀ dìlítì gbogbo social media àwọn tánsìn ní ìlú yìí gbogbo àwọn àṣẹ nígbà tí Biden wà bẹ́yẹn gbogbo àwọn tó ń lọ jàjà wèrè yẹn pátá ti wọ̀ gbogbo wọn dẹ̀ ṣàkiri wọn ò dẹ̀ fẹ́ lọ gbé ìlú wọn ìlú tó jẹ́ pé Islam wà wọn ò fẹ́ lọ gbé bẹ̀ gbogbo yìí máa sáwá sí Western world tẹ́ ní kò dáa jẹ́ tán wá máa wá sílùú tí ò sí ṣàríà wọ́n á tún wá máa béèrè ṣàríà ń bẹ̀. mi máa rúre lé ìrí o fáwọn geography omi tí àwọn ì rí ògbèrè. o ọlọ́run ẹ̀jẹ̀ kéèyàn mú un ya wèrè ń bọ̀ ẹ nílùú ò dáa ẹ sákúrò ẹ wá sí Western world ẹ wá tún débi tán nǹkan tí ò dáa nílùú yín yẹn ẹ tún fẹ́ wá ṣé ní ìlú onílùú ọpẹ́lọpẹ́ bàbá yìí ní Texas tẹ́ bá rí ilẹ̀ tí àwọn wèrè yìí ti gbà àwọn mùsùlùmí tẹ́ ń kọ́ tẹ́ fẹ́ máa ṣe òfin wọn bẹ̀ gbogbo wọn pátápátá ló ti bá àná sìn ó yọ ọlọ́bẹ̀ ní tán lọ́ ń ṣàwọn lẹ́yọ kọ̀ọ̀kan ó yọ ọlọbẹ ní àwọn mùsùlùmí wọn dàbí ejò tó wà lórí kí wọn máa ń yọ pọ́rọ́pọ́rọ́ wọlé ni gbogbo nǹkan tá à ń ṣe lẹ́yìn ẹ yẹ ká máa dúpẹ́ ní fún gbogbo ẹ̀yin tẹ́ dìde lẹ́yìn tí gbogbo wa ń sọ̀rọ̀ yìí pátùlù ẹ wọlé Haúsá lásán bó ṣe rí ń sìn ẹ wọ́n máa Haúsá ń sìn gbogbo wọn dìde pé kò sí nínú wọn tó wà nínú ìjọba gbogbo wọn pariwo ń sìn àwọn Haúsá ń sìn ti sọ pé àwọn náà máa di gọ́vnà wọn á di kinní kan tí àwọn Fúlàní ti fi mùsùlùmí ẹ̀sìn Islam tó ti fi gba gbogbo ayé wọn lọ́wọ́ wọn òun làwọn ọmọ tó jẹ́ Yorùbá àfà tó tún kọ́ ẹwọ bàbá yẹn tó wà bẹ́ẹ̀ yẹn ẹwọ ẹ̀ka tẹ̀ bá sọ yẹn wọn àwọn kéékèèké tó ń dún nísàlẹ̀ yẹn small girls small ọmọ kéékèèké tó yẹ kí wọ́n máa fọpọlọ wọn ro nǹkan tí ẹlọ́pọ̀lọ́ la ní ọjọ́ iwájú ní Nàìjíríà ẹwọ aláwọ̀ àpàrọ̀ tó ń ṣe ní ọ̀dà bàbá yẹn tínú ẹ̀dẹ́ ń dùn tó wọ́n ti fi gbogbo kíní wọ́n ti fi àti mùsùlùmí ni o àti Christianity ni o wọ́n dẹ̀ fi render àwa useless àwa wúlò mọ́ nínú ayé débi pé àwa tọ́mọ ní poorest people in the world now Africa náà máa bọ̀ àwa nìkan ló máa ń gba aid lọ́dọ̀ ìtàló bá àgbà lọ́dọ̀ ìtàló àgbà ní Germany tí wọ́n ti stop pé òun ò ní fún wa ní ìdìmọ́ ìlú wa dàrú àwa nìkan la lọ ń yáwó káàkiri àwọn bàbá yìí àwọn mùsùlùmí àwọn ọmọ oní kíní òde ríro wọ́n rò pé nǹkan gidi náà ń ṣe ó kàn ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ni ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run ọba àgbà wà kalẹ̀ ẹ ṣé sà ẹ ṣé o ẹ̀yin ìyá mi. àpadà sí bú tó bá Islam nílẹ̀ India ní Japan ní China ọdún 3 péré ló kù àpadà sí tó bá Islam nílẹ̀ China ní Japan ní India ọdún 3 péré ló kù ó máa bá Islam nílẹ̀ iná ẹjọ́ bá power tap ẹ̀yìn wa a ní alálejò mọ́mọ́ wa ó dàbí pé níta ń ṣe ni àlífà náà fi gbọ́ tó fi gòkè ẹ bá sọ fún kó bá kàkúrá nìyẹn kó dẹ̀ tu màmá kó náà yẹ wá. ẹ bá àtẹ́ǹdì sí kàlífà kó kàkúrá nìyẹn kó bá tu ká máa lọ. ṣé tí wọ́n kàlífà dẹ́nu ẹjọ́ já power tap ẹ̀yìn wa ìjọ tẹ bá ti mọ̀ túmọ̀ Kùránì ẹ̀yin
gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé tẹ́ bá ti mọ̀ túmọ̀ Kùránì tó wà lójú screen yìí onílẹ̀ máa ya jẹ̀lìbábà tẹ́ ń fi borí onílẹ̀ ìyá dànù. Khalifa ẹ bá wa ka Kùránì yìí kẹ́ bá wa tú onípàkálà ẹ káàbọ̀ sá. Khalifa ó yẹ gbóhùn sókè sá. ẹ bá wa tẹ́lẹ̀ sí náà. ẹ bá ti pọ̀ lẹ́ẹ̀kan sí náà bá ti dáhùn ẹ bá wa dáhùn ẹjọ́. rárá máa Khalifa là ń pè nẹ́tíwọ̀kì Khalifa ò dáa ẹ jẹ́ ẹ táàpù dáadáa ẹ táàpù nẹ́tíwọ̀kì yín ò dáa ẹ táàpù ó ti show red. ẹ bá táàpù máa jẹ́ kí nẹ́tíwọ̀kì balance. à ń gbọ́ yín díẹ̀ ó ń wá ó ń lọ ẹ táàpù tẹ bá táàpù screen yín díẹ̀ ó máa jẹ́ kí nẹ́tíwọ̀kì yẹn kó wà òkè. ẹ jọ̀ọ́ ẹ bá wa táàpù dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá wa repost ẹ bá wa share. ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́. Khalifa fẹ́ ka ó fẹ́ sọ̀rọ̀. àwọn yẹn Khalifa máa sá lọ Khalifa ò lè sá lọ kí Khalifa sì wà mẹ́ta ẹ̀. Yóò máa fọ́ dìde sàlẹ̀ yóò máa rẹ́rìn tó bá wù àwọn ọ̀rọ̀ máa sá lọ à ń kọ́ bẹ́ẹ̀ ṣe ṣe. Khalifa ó yà ẹja Khalifa wọlé nẹ́tíwọ̀kì ń gbà lọ́ba ti wà mẹ́ta. Khalifa yìí náà mi tó èmi àti àyẹ̀kọ̀ yẹs ẹ má bínú ẹjọ́. ṣébi tó yẹ ká ti fi so wá pọ̀ látàná nìyẹn tó yẹ kó ti so wá pọ̀ látàná sábà máa yẹ kó mọ́ báyìí. wáyé pọ́n ti ṣe ta ni ẹ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá page lánàá kò ní sí ẹ̀kọ́ kankan mọ́ báyìí. ẹ ṣáà mute náà mo sọ fún yín pákó mẹ́rin lèmi fẹ́fẹ́ lẹ́ẹ̀kan náà ẹ ṣe gbogbo lé ṣe bẹ́ẹ̀ rí nǹkan táwọn àfáà wa méjèèjì ṣe ń sin ìkan lòun Sheikh ẹnìkan ṣe bẹ́ẹ̀ rí pé àwọn ọmọlé kéwú wà ń bẹ̀ yẹn ẹ imagine káwọn ọmọlé kéwú yẹn kan bí wọ́n ní ìbéèrè ẹ jọ kí ni àfáà yẹn fẹ́ fi dá àwọn ọmọlé kéwú lóhùn nígbà tá à ń bi nǹkan at least nǹkan tó ṣà ń káwọn ọmọ nílé kéwú òun là ń bi wọ́n níbi tí wọ́n lè ṣàlàyé àbọ̀ nǹkan là ń bi wọ́n bí tí wọ́n lè ṣàlàyé fún wa so tí àwọn ọmọ yẹn bá béèrè ìbéèrè kí náà fẹ́ fi dá wọn lóhùn títorí pé àkí béèrè ìbéèrè. Khalifa ní ambag ṣé ẹ máa gbé Khalifa yẹn sókè kẹ́ kí n lè wá sàlẹ̀ ẹ̀yin ilé mú wa mo fẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn wá lè já mi bó sísàlẹ̀ kẹ́ gbé Khalifa sókè ẹ jọ̀ọ́ ó ló ambag mo fẹ́ máa gbọ́. ok. ẹ ká sàn ṣe ń gbọ́ mi báyìí. à ń gbọ́ yín. mo sáré lọ sí nẹ́tíwọ́ọ̀kì mi ṣe. ẹ ká sàn ṣe ń gbọ́ mi báyìí. ó yẹ bá wa ka Kùránì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. kẹ́rẹ́ kù ń bẹ̀ yẹn kẹ́ni. ẹ yẹn lọ WhatsApp kún padà. àwọn náà ẹ kọ́ everybody ti mí ètò àwọn náà ẹ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Al-Qur'an ló ń bá wa sọ̀rọ̀. ó ní la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwaduna man aada Allaha wa rasulahu walau kanu abahum aw abnahum aw ikhwanahum aw ashiratahum ulaika kataba fi qulubihim al-imana wa yadahum bi yaminin wa yudkhiluhum jannati tajri min tahtiha al-anharu khalidina fiha radiyallahu anhu wa radu anhu ulaika hizbullahi ala inna idhiballahi umul muflihuna. So kí wá ṣe wá tu ó ní látẹ̀jújú kọ́ ọmọ yu'minuna ẹ ò ní rí àwọn ìjọ kan yu'minuna billahi tí wọ́n nígbàgbọ́ nù Allah wal yawmil akhir àti ọjọ́ ìkẹyìn yuwaduna man aada Allaha wa rasulahu yuwaduna kí wọ́n nífẹ̀ẹ́ man aada Allah ẹni tó yapa kí ni tó yapa Allah wa rasulahu àtòjíṣẹ́ walau kanu abahum aw abnahum aw iwanahum aw ashiratahum walau kanu kódà kó jẹ́ abahum bàbá wọn aw abnahum àbí ọmọ wọn aw iwanahum àbí ọmọ ìyá ẹ̀ aw ashiratahum àbí ọmọ ìbátan ẹ̀ ní ẹnìkan tó gbàgbọ́ nínú Allah àti ọjọ́ ìkẹyìn kó wá mú àwọn tó jẹ́ ọ̀tá Allah tí wọ́n ń bá Allah ṣọ̀tá tí wọ́n ń yapa Allah gbogbo tálà bá sọ tó wọ́n ń yapa ẹ̀ ní rí kí wọ́n nífẹ̀ẹ́ nìyẹn
kódà kó jẹ́ bàbá ẹ̀ kó jẹ́ ìyá ẹ̀ kó jẹ́ ọmọ ẹ̀ kó jẹ́ ìbátan ẹ̀ wùlá ìka kataba fi qulubihil imana wa yadahum biru'minhum ó ní wùlá ìka kataba fi qulubihi àwọn tá a sọ yìí kataba wọ́n ti kọ́ fi qulubihi sọ́kàn wọn wọ́n ti kọ́ fi qulubihi sọ́kàn wọn al-imana ìgbàgbọ́ wa yadahum biru'minhum wa yadahum aláàsì ṣé kí ni ó kún wọn lọ́wọ́ biru'minhum pẹ̀lú ìmọ́lẹ̀ wa yudkhiluhum jannati aláwa mú wọn wọ bo á mú wọn wọ ilé oko ìdẹ̀ra tí wọ́n ń pè láti Jánnà. Khalifa biruhi minihu kílẹ̀ pé náà ìmọ́lẹ̀ àbí kílẹ̀ pé. kílẹ̀ wí. ẹni kataba fi qulubihim imana ẹ kí n máa kàkẹ́ máa. kataba ó kọ. ẹ kí n kàkẹ́. kataba ó kọ fi qulubihim. ó kọ báwo kataba ṣé wàhálà òde báyìí. kataba ó kọ bí ọkọ nǹkan kataba ó kọ nǹkan. ó kọ ẹ yẹ kí n kàkẹ́ ok kataba ó kọ fi qulubihim imana. ó yẹ túbà yẹn. kataba ó kọ fi qulubihim sọ́kàn wọn bíi ìyàlì ìmánà ìgbàgbọ́. wà á yadahum biruhi minhu. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín wà á yadahum. ó sì kún wọn lọ́wọ́. wà á yadahum bihuyi mílíọ̀nù pẹ̀lú bihuyi òun ni ìwúyì ni ẹ̀mí. kí ló dáa pè ní mọ́lẹ̀. ìmọ́lẹ̀ náà lẹ̀mí. ẹ̀ka ìnáwó ìmọ́lẹ̀ àtẹ̀mí ẹ̀ka ìnáwó ṣé bẹ́ẹ̀ ṣe ń túbọ̀ látòkè náà nìyẹn. ṣé ń tú láti bẹ̀rẹ̀ fún yín. ẹ tú láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká tú láti bẹ̀rẹ̀. Ifá ẹni sùúrù sà bàbá Khalifa nǹkan tẹ́ tún fún wa ń bí báyìí láti bẹ̀rẹ̀ ni wípé a ní rí àwọn ìjọ kan tí ó nífẹ̀ẹ́ Allah kán wá máa mú àwọn tí kò gbọ́ ti Allah kán wá mú wọn ní ọ̀rẹ́ ayò ṣebí nǹkan tẹ́ tún fún wa nìyẹn mo náà lọ báyìí. bẹ́ẹ̀ni. So kódà kó jẹ́ àwọn bàbá wọn ìyá wọn àbúrò wọn ẹ̀gbọ́n wọn ìbátan wọn wọn ò ní mú wọn ní ọ̀rẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ok ṣé Allah wa ń try láti fi ìyapa sáàrin wa ni àbí rẹ̀ kọ́. kí lè rí. ṣé Allah ń gbìyànjú láti ariwo yẹn kọ ìjọ bí akẹ́mìtì náà. ṣé ìrẹ́pọ̀ làlá ń fi sáàrin wa ni àbí ìyapa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. ok aláwọ̀kọ́ ni wípé ṣàmọ̀kí mo sọ bẹ́ẹ̀ pé Allah ń sọ̀rọ̀ wípé ẹ ní rí ọ̀wọ́n ìjẹ́ kan tí wọ́n nígbàgbọ́ nínú Allah àtúndíṣẹ́ wíwà dúró mọ̀ ní àdàláhà wa wípé kí wọ́n nífẹ̀ẹ́ sí àwọn tó yapa Allah. ok mo jẹ́ mùsùlùmí ní ìsìn mo arẹ́ nìkan tó ṣe pé ẹ̀wọ̀n tèmi nígbàgbọ́ nínú ẹ̀ ó máa ń yapa ẹ̀ gbogbo nǹkan tá Allah pàṣẹ fún wa kíkà ṣe òun sọ pé rárá sẹ́ẹ̀ scam ni ó ń yapa ẹ̀ lè expect kì í nífẹ̀ẹ́ láyéláyé mi lè nífẹ̀ẹ́ mi lè fà nífẹ̀ẹ́. so kódà kó jẹ́ àwọn òbí yín kódà kó jẹ́ àwọn òbí yín kódà kó jẹ́ àwọn òbí yín. àwọn òbí tèmi ṣe nǹkan tá a láfẹ́ àwọn ọlọ́jà tó tójú ẹ̀. no in fact tí wọ́n bá ṣe ńkọ́. tí wọ́n bá ṣe ọ̀tọ̀ ni kí wọ́n má ṣe pọ̀ kí wọ́n sọ pé wọ́n ṣàlàyé fún wa gbólóhùn kan náà ni tí wọ́n bá ṣe ńkọ́ tí wọ́n bá ṣe ńkọ́ ẹ ń bọ̀ ní ìdàlàyé ẹ̀kọ́ dáwà náà ní gbólóhùn kan ẹ ní nífẹ̀ẹ́ wọn àbí ẹ má máa dà wá lọ́pọlọ orí kò dàbí eléyìí náà. ẹ ní nífẹ̀ẹ́ wọn tó bá ti yapa Allah. nǹkan tá a fẹ́ gbọ́ náà nìyẹn. ẹ jẹ́ kí n kọ́ mi mẹ́rin màmá pinna irọ́ ẹdúró kẹ́ tó lọ èmi sìn dáàdì tèmi babaláwo ni èmi wá jẹ́ muslim so tí dáàdì mi ò bá ti kí n ṣe muslim àti mọ́ èmi kí n má bá wọn kí n má I shouldn't go to them I shouldn't visit them I shouldn't be their friend kí wọ́n má pè mí gan kí n má gbé. Is that not what you are saying? No. Allah sọ bẹ́ẹ̀ fún wa. ẹ bá ń gbé síbi lágbára yẹn ẹ bá ń gbé síbi lágbára yẹn padà. ẹ lọ wọnú Suratul Luqman tó ní wọ́n wá sọ́yìn náà ní ìsáàlì ìwádìí yìí tí nínú ayàtọ̀ tẹ̀lé tó sọ pé àwọn òbí ẹ̀ àwọn bá sọ pé kò bá ṣe bọ́ ẹ ní sùúrù. Khalifa mo fẹ́ ká máa ṣe ní sísẹ̀ tẹ̀lé ẹ má jẹ́ ká pariwo ẹ
ti gẹ̀ẹ́sì tẹ́ bá ti ń pariwo ó máa dàbí pé bóyá ń jà mi ò fẹ́ kí mi àti yín jà ẹja ṣe báyìí Allah sọ pé ẹni tó bá ti ń yapa Allah ẹni tó bá ti ń yà kí ló pa ilé ẹ̀rín tẹ́rin sìn. ó yá mo gbọ́. nǹkan tí ò bá ti sínú tá à ń ṣe má fi sí i ẹni tó bá ti yapa Allah tí wọ́n bá jẹ́ mùsùlùmí òdodo kí ló ní kẹ́ má ṣe fáwọn ẹni yẹn. kí má nífẹ̀ẹ́ sí ni. kẹ́ má fẹ́ràn wọn you shouldn't be their friend ẹ má bá wọn ṣọ̀rẹ́ tó bá sọ̀rọ̀ pé ẹ má bá wọn ṣọ̀rẹ́ ẹ má fẹ́ràn wọn ó ní pé tó bá pè yín ẹ gbọ́dọ̀ gbé ẹ mú wọn lọ́tàá nìyẹn o tó bá sọ pé mo lè bá yàn ṣọ̀rẹ́ kí má fẹ́ràn ẹ o. mo ń bọ̀ méjèèjì ló sọ kí má fẹ́ràn ẹ o. àní méjèèjì ló sọ. rárá o ó yàtọ̀ ẹ má fẹ́ràn wọn ẹ jẹ́ kí n tó sọ méjèèjì. èèyàn lè máa fẹ́ obìnrin kó má nífẹ̀ẹ́ obìnrin yẹn kó kó má tán o. méjèèjì ló sọ. ó yá mo gbọ́. méjèèjì ló sọ Khalifa ẹ bá tún ti rẹ́rìn-ín. àkójọ gbọ́dọ̀ bá yín nígbà tí mo tú mi kó sọ English. ìní ìfẹ́ yàtọ̀ sí pé má bá ṣe má nífẹ̀ẹ́ mo lè máa fẹ́yàn kí má dé tìyàn kí má nífẹ̀ẹ́ mo lè máa báyọ̀ ṣọ̀rẹ́ kí má nífẹ̀ẹ́ kí kàn má bá ṣọ̀rẹ́ so ó yàtọ̀ ìnífẹ̀ẹ́ lọ́sọ̀ wọn sọ kí ìbá ṣe yorùbá ni mí. ok ó ní àti má nífẹ̀ẹ́ àti má bá ṣe òun ni aláàsọ mi bá kẹwàá ń bẹ. ibo ló sọ kí má bá ṣe. ní sọ̀rọ̀ ok. ibo ló sọ kí má bá ṣe ń bẹ. ẹni sùúrù náà tó tẹ̀ ṣe báyìí tọ́ba ní kí ni lárúbáwá fẹ́ Khalifa. ẹ ti mute báyìí kì í o ẹ ò mute kẹsọ lárúbáwá fẹ́. ẹni sọ̀rọ̀ ni mo ṣe mute ní ìṣòyìn ní ok ṣé tí ẹyẹ yẹn wá tẹ̀ ń wò wá láti lé. káwọn mọ̀ wípé Kùránì yìí àwa ké ju àwọn lọ àwọn ò mọ̀ bẹ́ẹ̀ ní tí wọ́n ń pè ní ìfẹ́ hubu ni wọ́n ń pè hubu ìfẹ́ nìyẹn ẹni nífẹ̀ẹ́ èèyàn tẹ̀ ní bá ṣe àmọ́ tí wọ́n ń pè ní wádà àjọṣe nìyẹn Khalifa Shimakin tí n bá ti parọ́ kẹjá mi tí wọ́n ń pè ní wádà àjọṣe ni kò kí ń ṣe ordinary ìfẹ́ tó bá yẹ pé ẹ lè fẹ́ wọn kẹjọ máa ṣe hubu ló máa lò tó bá yẹ ti lo wádà àjọṣepọ̀ o ni wọ́n ń pè bẹ́ẹ̀ ó wá sọ fún mi nínú Kùránì yìí wádà ló wá lò yuwaduna man ahada Allah wa rasulahu ẹ má bá wọn ṣe dèpòdépò pé ẹ máa fẹ́ràn wọn. Khalifa yóò kún máìkì yín kẹ́ ẹ sọ yàtọ̀ nínú wádà àti hubu fún mi. má nífẹ̀ẹ́ wọn má nífẹ̀ẹ́. àní ẹ sọ yà kí ni lárúbáwá ìfẹ́. má bá wọn ṣe. ẹ ká ìnà má pàdé. mo sọ pé má bá wọn ṣe. mo ti gbọ́ má nífẹ̀ẹ́ ni wọ́n sọ. kí ni lárúbáwá ìfẹ́. ẹ ò mú ìtìmáìkì yín ẹ jẹ́ ká ṣe ń sísẹ̀ntẹ̀lẹ́ yọ kọ̀ọ̀kan brọ́dà mi ẹ wọ̀ mú hubu ni ṣé hubu ló wà níbà ṣé hubu ló wà níbà ṣé lábá kọ́ ló wà ní. ok kí ni lárúbáwá ìbáṣe àjọṣepọ̀ nọ́fùsù ẹni sọ wọ́n pe nọ́fùsù lẹ́nu wọ́n pe hu lárúbáwá ìbáṣe àjọṣepọ̀ wọ́n pe nọ́fùsù lẹ́nu. pariwo ẹ ká ìnà kí ni lárúbáwá àjọṣepọ̀ ìbáṣe kí ni lárúbáwá títí ẹ̀. ẹ sí ń bẹ̀ mọ́ Khalifa kí ni lárúbáwá ìbáṣe àjọṣepọ̀. lárúbáwá ìbáṣepọ̀ that is relationship nìyẹn. ṣé lárúbáwá ni relationship kí lẹ gbé láàárọ̀ ìlà ìwọ lọ. aṣọ ń gbọ́n báyìí. à ń gbọ́ ní o relationship lẹ pé o relationship lẹ pé báyẹn o. à ń gbọ́ ẹ lè sá lọ lélẹ̀. Khalifa ti lọ o. ó sá. ọyẹ kan àwọn pípù yìí kọ́ máa fún wọn lágbo kan tó wá bí bó ṣe máa wá dà fún yín ní rúbù nìyẹn ó máa pe kí ni ìfẹ́ àwa sá lọ. ọ̀dọ̀ tó dẹ̀ wà nínú ìfẹ́ àti àjọṣepọ̀. bàbá mi fáwọn gbogbo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún wa o ẹ̀gbọ́n kan tí àfa yẹn sọ ó yẹ ẹ fọkàn sí. ó ní ẹjọ ẹni sùúrù lọ́wọ́ tó sọ ó ní ẹ lè máa báyàn ṣe kẹ má nífẹ̀ẹ́
nǹkan tó ń sọ fún wa ni pé gbogbo àwọn àfáà yẹn nílẹ̀ Yorùbá tó wá láti ọ̀dà wọn kàn ń bá wa ṣe, wọn ò ní ìfẹ́ wa, wọ́n máa pa wá lọ́jọ́ kan. ẹ jẹ́ ká máa. bàbá mi Quran tó sọ bẹ́ẹ̀ gangan lélẹ̀. ẹ jẹ́ ká máa fi ẹni sùúrù, ẹ jẹ́ ká máa fi Quran tó sọ bẹ́ẹ̀ gangan lélẹ̀. gbé nǹkan tó bá wa sọ ẹjọ́, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn. ó ní o lè máa bá èèyàn ṣe láì ní ìfẹ́. These people are just living with us, they don't love us. Torí pé wọ́n rí jẹ, wọ́n rí owó gbà lọ́dọ̀ wa ní ilẹ̀ Yorùbá. Wọ́n rí ìwàásù ṣe ní ilẹ̀ Yorùbá, wọ́n kò wọ́n láti lọrin, wọ́n kò wọ́n láti gba owó wa nílẹ̀ Yorùbá. Ló jẹ́ ká máa bá wa ṣe ẹ̀yìn èèyàn yìí. Ẹ̀dẹ̀ nǹkan tó sọ, ó ní o lè máa bá èèyàn ṣe kó má ní ìfẹ́. Gbogbo ẹ̀yin tẹ̀yìntẹ̀ láwọn àfáà yìí tẹ̀ ń sá káàkiri tẹ̀lé wọn, ẹ jáwọ́ kúrò lọ́rọ̀ wọn. These people, they are olórí burúkú tọmọtọmọ. Àwọn nǹkan tó ń dùn èmi ni mo sọ yìí o, torí ẹ bèrè ní ó ní o lè máa bá èèyàn ṣe kó má ní ìfẹ́. Àwọn ọ̀rọ̀ kan bá ń sọ ní ká máa dì mí, má jẹ́ ká máa pariwo. Torí tẹ̀yìn bá ń sọ̀rọ̀ máa lísìn sí ẹ, a máa gbọ́ nǹkan tó rọ̀ sọ. These people wọ́n da àwọn ọmọ wa sínú Islam láti wá pa wá ní o, torí wọn ò nífẹ̀ẹ́ wa. Wọ́n fẹ́ yí orí àwọn ọmọ wa kán dà wọ́n sí Islam sọ̀rọ̀ káwọn ọmọ yẹn kọjú sí wa, ẹ dì yẹn. Which means wọ́n kàn wà nílẹ̀ Yorùbá, wọ́n fi wá ṣe ṣeré la jẹ́ fún wọn bí ẹni tó àwọn múvì àwọn Chinese láyà jọ wọn láwọn ṣeré, nǹkan tá a jẹ́ nìyẹn o. ẹ jẹ́ àrùn náà yìí Yorùbá, mi ní sọ jù náà lọ, ṣe mo dúpẹ́. ẹ̀yin yẹn wá ẹjọ́ alákọ̀ọ́kọ́ méjì ni mo fẹ́ sọ kí àwọn bàbá wa àtàwọn ọmọ wa kan tó máa bá ètò náà tẹ̀síwájú. ẹjọ́ ṣe rí péjì mi Ifeamo Geography tó wà ní òkè ní ẹgbẹ́ mi tí mo ti ń sọ̀rọ̀ yìí, backup page nìyẹn. ẹjọ́ àwa 171 làwa ń bí, ẹjọ́ láti fi dá sí ní tá à ń ṣe, ẹjọ́ ẹ̀ràn wá lọ́wọ́. ẹ bá wa follow backup page, wọ́n máa ń já wa bọ́ọ̀lẹ̀ nígbà míì, tó bá ti já wọn máa sọ fún after 2 hours ní ká tó tún láǹfààní àti open live. so tẹ́lẹ̀ náà bá dẹ̀ pé 1000 followers tó bá já wa bọ́ọ̀lẹ̀ á lè gbé àkáǹtì mi wọlé, ẹjọ́ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹ bá wa power tap ẹjọ́ torí nẹ́tíwọ̀kì yẹn ká lè bá gbádùn ẹ̀. màmá wa Koina àti Mulika ẹ bá wa moderate program náà kó lọ dáadáa. àwọn èèyàn yìí bọ́n ṣe máa wá sí báyìí nìyẹn, wọ́n máa dá lórúkọ mọ́ sápà. àti gẹ́ẹ̀tì kìíní yẹn kan tí wọ́n ń pè ní tẹ̀kíà. gbogbo ohun tí ẹ̀ ń sọ pé tí àwọn ọmọlẹ́kẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀yẹn ó mọ ohun tó máa fi dá wọn lóhùn, ṣé bí n tó máa kà fún wọn ni ó wá sọ pé ìfẹ́ ni. wàhálà kò ń ṣe ìfẹ́, ọ̀tọ̀ ní lárúbáwá àfẹ́, àjọṣepọ̀ ni wọ́n ń pè ní wádà, wọléwọ̀de ni wọ́n ń pè bẹ́ẹ̀. so má bá ya ẹ̀ ṣe àjọṣepọ̀, ẹni tó bá ṣàjọṣepọ̀ má nífẹ̀ẹ́. but àwọn èèyàn ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kò ní mọ̀. ẹjọ́ bá fọ́lọ̀ àkáǹtì ẹjọ́ kíní yóò lọ síwájú ẹjọ́. ẹ bá wa ẹ jẹ́ ká continue program ẹjọ́, ká ṣí ẹ̀ ká rotate mic yẹn kó kárí ká tó padà sórí tabadẹ rí ọmọ ẹrú tó bá wà nísàlẹ̀ a lè gbé sókè. ẹ ṣé màmí. Ifeamo Geography ẹ má gbàgbé o, mo wà ń bí o. yes òótọ́ ni ẹjọ́ ṣe rí àkáǹtì bàbá Mike bàbá yìí láti ilé. tá a fà bá fẹ́ pa bóyá ó máa lọ kọ́ wá láti Saudi ni, èyí tó ń kọ́ wá lẹ́tẹ̀ yìí ó ti fè. so eléyìí tájọ kò sí àjọ máa mú nǹkan lẹ̀ nílẹ̀ Yorùbá yìí. ẹ kú ètò mo ṣe ẹ̀lábọ̀rú mo ṣàlábọ̀ yẹn. inú mi dùn fún Oma TV, bàbá yìí ó máa ń gbé mi débẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọlọ́run, inú mi dùn fún observation wọn láàárọ̀ yìí. Observation yẹn lèmi fẹ́ sáré wá sọ lókè bẹ́ẹ̀ mo realize pé ibi tí àwọn ọ̀jọ̀gbọ́n bá ti kóra wọn jọ, ìwà bí ọgbọ́n bí òye bí ìmọ̀ lẹ́wọ̀n máa rí. I'm so proud of you today and Ifeamo Geography náà. Thank you very much. Ṣẹ́rí irọ́ olórí burúkú táwọn aṣèrè yìí máa ń pa. If the likes of Ifeamo Geography tó bá jẹ́ bí púrùtù bíi tiwa báyìí tá a gbọ́ lárúbáwá, ṣẹ́rí bó lórí burúkú yẹn ṣe máa parọ́. Ṣẹ́rí àwọn people they know they are lying to us. Ẹ dẹ̀ tún jà lórí irọ́. Ẹ dẹ̀ fi ń ba ayé àwọn ọmọ wa jẹ́. Ẹ fi ń bá àwọn obìnrin wa sùn. Ẹ fi ṣayé wa rédèrèdè. Inú ẹ dẹ̀ ń dùn. Ẹ ń gbé ògo fún àwọn olórí burúkú tó hàn nífẹ̀ẹ́ yín. Torí ìwà burúkú inú tẹ̀yìn. Ṣẹ́rí irọ́ tó pa ó sáré wá sókè. Ó ti rò pé àwọn ọ̀dẹ̀ ló wà lókè. Kò mọ̀ pé àwọn ọlọ́gbọ́n, àwọn olóye, àwọn tó mọ̀ nǹkan tó ń ṣe ló wà lókè. Ó dẹ̀ wá parọ́ ńláńlá. Mo dẹ̀ máa ń tẹnu mọ́ without lies, Islam is nothing. It's absolutely nothing. Without irọ́, kò sí nǹkan tó ń jẹ́ Islam. Láàárín ọ̀jọ̀gbọ́n, ó dẹ̀ gòkè wá, ó ní bẹ̀rù, àyà òfò ẹ̀, ó dẹ̀ fẹ́ wá parọ́.
ó wá ń sọ nǹkan tí ò jẹ́ bẹ́ẹ̀ láàrin wa ó wá ka ẹ̀ mọ́tọ́ ó wá ní ṣé lárúbáwá jẹ́ oríṣi kan so nísìnyí lárúbáwá ti wá pọ̀ èdè lárúbáwá ti wá pọ̀ báyìí sìn tó bá ti mú wọn á rí ọkàn pa wọn ṣé nìkan tó wà mo gbé ìkan náà mo lórí burúkú ládùúgbò mi bíbáyìí mo gbé ṣépè níbi ìjẹta àbíkà ọjọ́ o ẹ̀rín orí burúkú yẹn wọn máa rẹ́rìn òfò tó bá ti ká wọn mọ́. These people are shameless, brainless, duns, wicked. Olórí burúkú yẹn gbéyàwó tiẹ̀ sí Naija ó sọ dẹ́lẹ́rà ó wá ń dún àwọn ọmọ ọlọ́mọ kiri àdúgbò mi báyìí náà àfáàní amú alẹ́ ẹ̀ ń pera ẹ̀ mo gbé ìyálà ìyá àti bàbá ẹ̀ ṣe pé ní olóhùn máa lọ rìpọ́ọ̀tì mi fún kínní council Muslim council wọn bíbáyìí mo ní kò ní dá fún gbogbo yín gbẹ̀tẹ̀ kóra àwọn jọ síbẹ̀ mo lọ nu mọ́ṣáláṣí wọn níjọ́ Sunday tó ti ń ṣe salat mo gbé gbogbo wọn ṣe pé I told them okay mo fún ọ láwọn verses tí mo print out okay ẹ ṣàlàyé àwọn verses yìí gbogbo wọn bọ́ ìdàgbà tó àbí tọ́ ìkéré tó wọ́n wá ń sọ rádaràdà rédèrèdè lẹ́nu. The question tí wọ́n á béèrè lọ́wọ́ wọn ni pé must you lie tó bá jẹ́ àlá yín ọlọ́run àlàyé ni must you lie to defend him that's one. Two, must you fight for him ṣó ti wà incapacitated ni ṣọ́pọ̀lọ́ ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ni why would it be you fighting for him mo ní mo mọ̀ pé mi nìkan láàrin yín o bẹ́ẹ̀ ń wò mí ẹ̀ ń wò bí factuluhum kẹpa mi bẹ́ẹ̀ ọ̀ bí yàrá ìyá kankan ní í dà àwọn tó tiẹ̀ jù mí lọ́gọ́ wọn bẹ́ẹ̀ mo ní mo rí yín torí pé kí ni oṣooju òtì yín ni nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ẹ̀yin àgbàyà ẹ̀ jókòó bíbà ẹ̀ wo ìmáàmù yín èmi àti ẹ̀lẹ́gbẹ́ òun ló wá ń sọ nǹkan fún yín yẹn yẹn 70s 60s ẹwẹ́ tó ń parọ́ fún yín ọ̀lẹ́lẹ̀ kí ni kan kí n máa ṣe bẹ́ẹ̀ tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi yín sọ̀tà wọn because mo yín sọ̀tì mo dẹ̀ mọ̀ orí burúkú lẹ́jọ́ kójọ tẹ́ ẹ̀ ṣe bíbà ẹ̀ ẹ̀dẹ̀ ń ba ayé wa jẹ́ ẹ̀ ń ba ayé àwọn ọmọ wa jẹ́ ẹ̀ mọ iye ọdún tẹ́ fi parọ́ fún wa ẹ̀ tún wọlé yìí náà láàárọ̀ kùtùkùtù o tún gòkè wá mi ì mọ̀ bóyá àárọ̀ ní lọ́dọ̀ tí yẹn má bínú àárọ̀ ní lọ́dọ̀ tí wọ́n ń bíbà aago mẹ́jọ ṣe kọjá ni o tún gòkè wá wá ń parọ́ mọ̀zúláì wọ́n ṣépè irọ́ fún yín ni ẹ̀rí dúdú ẹ̀dẹ̀ máa pè fún wa ẹ̀dẹ̀ mọ̀ pé irọ́ ni kí ni èrè yín tẹ̀ ń jà fún ìran tí ò fẹ́ yín láyé I keep saying these words ọ̀ fẹ́ yín láyé ọ̀ láìkí yín ẹ̀yin dẹ̀ ń jà fún wọn ibi ìjọ Sunday yẹn náà nìkan sọ fún mi ìran lárúbáwá ló dáa jù mo ní kí ló dé tó lọ gbé bẹ́ẹ̀ kí ló wá bíbá kí ló dé tó lọ gbé bẹ́ẹ̀ kó kọ́ ọmọ káyà kó lọ gbé bẹ́ẹ̀ adé ọdẹ ń ṣe wọ́n ṣe wérewère adé à ń sọ lójú méjèèjì ẹ̀dẹ̀ mọ òótọ́ yìí kálọ̀ ọmọ it's another thing ẹ mọ òótọ́ yìí ẹ mọ̀ pé irọ́ ni kìíní ẹ mọ̀ pé sí òfò ẹ̀sìn àdánù ẹ̀sìn orí burúkú ni ẹ̀dẹ̀ fi ń tàn wá jẹ kò ṣàwọn nìkan àti Christian náà o ẹ má rò pé Muslim nìkan ló burú o olórí burúkú làwọn ti Christian yẹn náà o bí olè ní tàwọn yẹn o àwọn yẹn ti ju pípa sílẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bí olè yẹn kò kúrò ní ẹ̀jẹ̀ wọn kí ló dé tẹ́ ń ba ilẹ̀ bàbá yín jẹ́ torí àtijẹ́ kí ló dé tó jẹ́ torí tọ̀ fún lọ́rọ̀ ẹ̀dẹ̀ ń ba orí ìrun yín jẹ́ ẹ̀ ń ba ayé àwọn ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn ẹ̀dẹ̀ ń bà á jẹ́ inú mi dùn fún yín láàárọ̀ mo lè tètè ibi tí mo ká mọ́ yín lẹ́nu inú mi kàn dùn wá láti lè ní yes Ọmọ TV ló ń sọ̀rọ̀ mo dẹ̀ gbọ́rọ̀ tí bàbá yẹn sọ orí mi dẹ̀ wù ẹ wá ní. Muhammadu ò sí Mákà mọ́ o ẹ kò tún rọ́ǹgì ìran Muhammadu kò sí Mákà mọ́ ẹ béèrè lẹ́niwẹ̀ ẹ mọ wáyé tí ò jẹ́ kí ìran Muhammadu ò sí Mákà mọ́ torí ìwà ọwọ́ Muhammadu ni o ẹnu benefit tó ṣe fún wọn nìran Mákà lọ akíkù bí síbẹ̀ bí símbọ̀ wọ́n rí wípé àwọn benefit ẹ̀ ìran rẹ̀ kankan kò sí Mákà mọ́ níjọ́ tó ju àwọn ará Mákà là wọ́n kó gun ja ìran rẹ̀ tán dẹ̀ gbogbo wọn parẹ́ wọ́n pa wọn ni wọ́n pa ọmọ rẹ̀ Fatima ni wọ́n pa gbogbo àwọn sábíẹ̀ ni wọ́n para wọn ni kò sí ìran Muhammadu kankan ní Mákà mọ́ ó parẹ́ tìrantìran ni so nígbà tí ilẹ̀ yóò bá dáa tí ó bá dùn ìran èmi àti yín ò ní parẹ́ níbẹ̀ mama wa Òsátọ́lá ṣe wà ń bẹ̀ mà àmọ́ Òsátọ́lá ṣe wà ń bẹ̀ mà wọ́n sí ń bẹ̀ àti Mọ́ríkà wà ń bẹ̀. ẹ jọ̀ọ́ kẹ́ tó máa pe àwọn èèyàn mo fẹ́ béèrè kan bàbá tó ní ká máa create WhatsApp kí ló fẹ́ wá ṣe ní WhatsApp kò yé mi because a ní kó ń ka Quran fún wa bí wọn ò rí Quran kà wọn wá ní ká máa create WhatsApp ká máa àdì àwọn síbẹ̀
láti máa sọ kí ni ná kí la fẹ́ lọ máa sọ ní WhatsApp òye mi o ẹ má praise WhatsApp ẹ don't understand no WhatsApp yẹn òye mi sẹ́ẹ̀. ó fẹ́ kí a wà níta gbangba ní ẹ ṣàlàyé fún wa ẹnì kan máa kírètì WhatsApp group kò yé mi ṣé wọ́n fẹ́ wá fáàtù lù wá ni. olórí burúkú ni ẹni tó máa bá sùn ló ń wá kiri olórí burúkú ni ó fẹ́ lọ máa wo profile yín ni kó máa fi yín ṣe sopi lálẹ́ olórí burúkú. kò tí ì yé mi dì sí yìí. WhatsApp kọ́ WhatsApp ni olórí burúkú ẹ̀dá. àwọn apààyàn àwọn mùjẹmùjẹ wọ́n wá wọn fẹ́ máa pa. wọ́n fẹ́ ní nọ́mbà yín ni wọ́n lè mọ bọ́ ìlàtírẹ̀ yín láti pa ń ẹ lè parọ́ wa láíláí. exactly wọ́n máa lọ tẹ nọ́mbà yẹn sí opay tẹ bá ní opay máa gbé fún name yín jáde gbogbo ẹ̀ so wọ́n máa bá wọnú kí wọ́n máa wo gbogbo details yín so tó bá fẹ́ ka Quran kó wá ka Quran kò sẹ́ni kankan tó fẹ́ create WhatsApp group fún this. ẹ mọ̀ bọ́ tí ń kọ́ list àwọn tó wà vocal àwọn tó fẹ́ pa wọ́n ti list gbogbo wọn káàkiri àwọn aṣèrè tó wà lórí online wọ́n dẹ̀ ń fún àwọn bàbá wọn lé àwọn bàbá wọn tí ò lè wá síta wá defend ẹ̀sìn wọn orí àwọn ọmọ òde ẹ̀ pé àgàgà ṣẹ́rí àwọn ọmọ Fúlàní yẹn mi ò ní problem pẹ̀lú wọn ṣẹ́rí àwọn pòun tó jẹ́ Yorùbá àwọn ọmọ afọ́fúngbẹ́mu àwọn arìndì tó wà láàrin wọn tó jẹ́ pé gẹ́gẹ́ bí Oma TV ṣe sọ lẹ́ẹ̀kan àwọn sùfáyò nínú Chinese wọ́n ní àwọn sùfáyò wọ́n dá àwọn síwájú àwọn ẹran àwọn yẹn ní ó ń dùn mí fún àwọn ọmọ káàárọ̀ òjìrè tí wọ́n kọ́ tó fi ìwà gidi kọ́ tó fi ìròrí bọ́n bí ọ̀ṣẹ́ ń rorí tó fi kọ́ wọn àwọn bàbá òun bá wa wọ́n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ojú ni bẹ̀ẹ̀ tó wá di ẹ̀sìn àwọn ọmọ káàárọ̀ òjìrè wọn ò mọ bọ́ ṣe lu ọpọlọ mọ́ àwọn yẹn gangan ló ń dùn mí fún torí àwọn yẹn gangan ní sùfáyò àwọn yẹn lọ́mọ tó kọ́ lọ́kọ̀lọ́pọ̀ àwọn tiwọn tó bá pa àwọn tiwọn tó wọ́n máa wọn náà wọ́n máa pa àwọn bọ́ ṣe ń ṣe ní Sudan lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Sudan yẹn àwọn tó bẹ̀ sí láàrin wọn tó jẹ́ indigene àwọn yẹn pa àwọn èèyàn wọn nísìsiyìí tó ti pa àwọn èèyàn tó tán inú wọn wá ń dùn àwọn ti di Islamic country àwọn lọ́wọ́ ń pa lọ́wọ́ ń sìn àwọn Arab ti ń claim ilẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n ti ń pa wọ́n so káwọn ọmọ Yorùbá kọ́ sùn wọ́n ya ọ̀rùn pònú ọmọ Abẹ́òkúta ọmọ Ìjẹ̀bú ọmọ Ìbàdàn tó ń gbogbo fún Lárúbáwá eléri ibú ọmọ àlè àwọn yẹn gangan làánú wọn ò ṣe mí àwọn gangan ní ọ̀dàlẹ̀ àwọn yẹn gangan ló yẹ ká watch out fún because already àwọn tó yẹ kó ti rọ pan kékeré torí tó ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ fi ilẹ̀ bàbá ẹ lẹ̀ ò ń gbé ògo fún ilẹ̀ tí ò lè lọ́bẹ̀ ó bí ẹ̀dá kó ní o fẹ́ ra kí mo tẹ̀ ń sọ náà o fẹ́ ra lẹ̀ lọ́wọ́ kókò tí a sọ pé o fẹ́ gbé àárín o fẹ́ ṣiṣẹ́ gidi láàrin wọn ti visa ló máa ń fún ẹ wọn ò fún ọ residency rí ẹ bèrè lọ́wọ́ tó wà ní Dubai ẹ bèrè lọ́wọ́ tó wà ní Qatar ẹ bèrè lọ́wọ́ tó wà ní Saudi wọn ò lè fún ẹ residency láyé visa ló máa fún ẹ tí visa yẹn bá dẹ̀ ti ń expire báyìí fílà yìí ló lọkàn wọn wà torí tó bá mú wọn inú desert ló máa jù wọn sí oorun ló máa yan wọn pa. Do you want me to give you a sweater? Do you want me to give you a sweater? A hard shirt. Oh, okay. I'm not. So oorun ló máa ń nà wọ́n pa ó dẹ̀ ló ṣẹ̀sìn àwọn tó dẹ̀ gbé ẹ̀sìn yẹn fún ẹ nìyẹn tí wọ́n wá ń ba ilẹ̀ bàbá ẹ jẹ́ tó ń gbógun fáwọn yẹn irú olórí burúkú tó pé ìnàkí yẹn nẹ́tímẹ́ntì sọ Europe ló wà mo bèrè lọ́wọ́ ẹ̀jọ̀ kan kí ló ṣe yàrá ìjà ẹ̀ tó lọ gbé Saudi tó ń jà fún tó ń lérun kunkun tó ń ba ilẹ̀ ìjò káàró òjìrè jẹ́ kí ló dé tó lọ sí ìlú àwọn ẹlẹ́bọ because Europe ẹ kà wọ́n sí káfàrè kí ló dé tẹ lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí onílàákàyè kan sọ láàárọ̀ yìí náà ẹ lọ sí ìlú tẹ pé ní káfàrè ẹ máa wá jà fún ẹ kí ló dé tẹ ẹ lọ sí ibi tó ti ń ṣẹ̀sìn gangan inú mi dùn pé olórí orílẹ̀-èdè ti wá ń sìn nǹkan tó ń ṣe nìyẹn ìwọ pariwo orí burúkú kan wọn kàn máa kí ẹ lé jẹ́gẹ́ ni wọ́n á dẹ̀ gbé ẹ tẹ́lẹ̀ ló ń pariwo máa ṣe báyìí fún ẹ níṣẹ́ ọ̀tẹ̀ ń pariwo ìwọ bọ́ sí social media tó dẹ̀ wá ń lù kó máa pariwo wèrè kan wọn ò lè pariwo bí ti tẹ́lẹ̀ mọ́ ara wọn ti ń balẹ̀ and I'm happy with it I'm very much happy with it Allah olórí burúkú yín wà níbì kan ó dákẹ́ kò rí nǹkan kan ṣe èyí lẹ wọ́n ń bàbújẹ́ fún ẹ mú ìran yín ẹ ń bàjẹ́ wọ́n pa àwọn ọmọ yín lọ́tún lọ́sì wọ́n pààyàn níjọ́ Palm Sunday wọ́n pààyàn níjọ́ Easter ẹ rí ẹ sọ́npa inú yín dẹ̀ dùn ẹ ṣẹ̀sìn inú yín dùn bí àwọn ọmọ ọ̀já yín ṣe ń pa àwọn èèyàn kiri
mo dẹ̀ máa ń sọ ìwọ tínú ẹ̀ ń dùn báwọn ọmọ ìyá ẹ̀ ṣe ń pa èèyàn kiri wọ́n máa wá pa ọwọ́ àtọmọ ẹ̀ bó fẹ́ bó kọ̀ ọmọ náà mi le bẹ́ẹ̀ dẹ̀ ló máa rí ọ̀rọ̀ mi tèmi máa ń le because tí ò bá jẹ́ pé ẹlẹ́mìí èkùnkùn ẹlẹ́mìí òṣì ló wà nù ẹ̀ wàá máa wo torí ẹ̀sìn tiẹ̀ inú ẹ̀ ń dùn wọ́n ń pa ẹlòmíì inú ẹ̀ ń dùn wọ́n ń pa ẹlòmíì ìwọ dẹ̀ gbé ẹ̀sìn yẹn lórí o dẹ̀ bìlí pé irọ́ ni àwọn tó ń sòótọ́ tó ń tú kínní pé nǹkan táwọn ẹni yìí ń ṣe ó wà ní Kùránì ní inú ẹ̀ dẹ̀ sì ń dùn ó sì ń ṣe so inú ẹ̀ ń dùn bọ́ yẹn ń pa àwọn yẹn kí wọ́n torí wọ́n lè lọ àlùjọ náà definitely tó bá fi wọ́n náà sáàrin wọn tó bá fi ẹ́ torí wọ́n náà bá lágbára láàrin wa wàá fàtúlù gbogbo wa náà nìyẹn torí pé kí ni o fẹ́ lọ sálùjọ náà you can imagine that selfishness ẹ̀sìn selfishness ẹ̀sìn eye service ẹ wò mí ọmọ fẹ́ kírun ẹ wò mí fẹ́ gbàdúrà o gbogbo ayé you block ọ̀nà you block the road block public square block everything where toro fẹ́ gbàdúrà lórí ọlọ́run wèrè wọlé gbàdúrà tó yẹ pé you have to disturb other people torí wọ́n fẹ́ gbàdúrà tiẹ̀. nbọlẹ̀ tí ráwọn bàbá wa tó lọ́ fẹ́ bọ̀ ògùn wọn wá pa títì rẹ̀ wọn ní kí wọ́n á dúró síwájú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù wọn á dúró sí public square tó lọ́ fẹ́ ṣe tiwọn. káwọn bàbá wa tó bá ń ṣọdún gan you see the merriment you see the joy you see the happiness ijó àti ìlú ló máa rí tọ́mọ máa lọ tọ́mọ máa display nǹkan wọn ò ní dúró níbì kan disturb anybody. ẹ̀sìn show off ẹ wò mí mo fẹ́ sin ọlọ́run ẹ̀sìn eye service adẹ̀ sọ kíní yóò bójú mu kò mọ kó sọ pọlọ ńbẹ àwọn kan ló kàn fi ń kó ìran yín lẹ́rú wọ́n fi ń kó ìran yín lọ́pọlọ lọ kọ̀rọ̀kẹ́gbà àwọn tó sòótọ́ ẹ̀ ní tẹ̀lé wọn àwọn onírọ̀ yẹn lẹ́mọ̀ máa tẹ̀lé ẹ̀ máa ṣàánú kùmùláì àgbàyà a máa ṣàánú kùmùláì ọmọnú ẹ̀ torí pé yẹn kàn gbé èdè tó ń gbọ́ torí yẹn gbé èdè tó ń gbọ́ ìyẹn lè má kàwé tó kó má lówó tó kó má níyì tó just because ó gbọ́ èdè tó gbọ́ o ti bìlí pé o ti wà spiritual nìyẹn ẹ̀ǹtà yẹn tó dẹ̀ ṣàánú kùmùláì fún yìí ó lè má ju lárúbáwá àti yorùbá nìkan ló gbọ́ lọ ó lè má ju lárúbáwá àti yorùbá nìkan ló gbọ́ lọ tẹ̀ máa rá bàbà tójú bá dẹ̀ pa firi tó bá kíyàwó ẹ̀ mọ́lẹ̀ á nà lẹ́pọ̀n ní hàì torí orí ẹ̀ ò pè á rẹ̀ sọ mo ní ọ̀rẹ́ kan ládùúgbò mi bì tó bá wà lórí tiktok ó máa gbọ́ àáfàá yìí máa ń wá láti nàìjíríà òpònú ẹ̀ ló máa ra tíkẹ́ẹ̀tì fáfáì táfáì bá wá dé bí tán a máa lọ from one state to another mo lọ ilé ẹjọ́ kan ibi tí mi ti rìn jagunjagun mi káàkiri mo kọ́lẹ̀kùn wọ́n ṣílẹ̀kùn mo kàn wo Nigerian style mo kàn ṣílẹ̀kùn wọlé ni máa yẹ àtìyàwó ẹ̀ jáde nínú ilé máa yẹ sweat ìyàwó ẹ̀ róṣọ mọ́ra ẹ ti dé kí n mọ aṣọ àtìlẹ̀kùn the idiot òpònú wà níbiṣẹ́ mo dẹ̀ dákẹ́ the question is ṣé mo lè sọ fún torí ìyàwó tá à ń sọ yìí ó tún wá tọmọ mi ní sáìdì ìdílé ìyá díẹ̀ ó tọmọ mi lọ bí relative tó jìnnà díẹ̀ ni. ẹ má jẹ́ kó tọmọ wa o ẹ má yẹ kí ìyàwó tọmọ wa o onípàkàlà ẹ má ṣe yẹn. èmi lè change ẹ òótọ́ ni mò ń sọ ó tọmọ mi ọmọ ògèrè ni funny enough Christian tiẹ̀ ni ìyá mi ìṣàtọ́lá ẹkú gbádùn ẹ má bínú jàre ọ̀rọ̀ yẹn máa ń ká mi lára ni máa ń tiẹ̀ emotion bọ̀. ẹ̀yin lẹ gbògèrè títí tẹ̀ padà lẹ́yìn wọn. yémi. ẹ̀sùn ìbá mi. mo rí kíní yẹn ara mi dẹ títí di èmi I'm still disturbed. sẹ́mi àfa olóbùkù yìí ó wá ń pè mí pé kíní kan ẹ̀rọ ni a máa ṣe fàájì òun tẹ̀ fẹ́ àwọn ibi street club yẹn òun tẹ̀ fẹ́ lọ kó mọ bó ṣe rí oníṣẹ́ rí wèrè náà o ò lè bá àwọn tẹjọ́ ń ṣe irun sọ òun á ń bẹ̀ mí sọ mo wá ní njẹ́ ó mọ̀ pọ́n mi èṣù lèmi ìwà èṣù bí èṣù dẹ̀ lè máa ń wù ó fẹ́ lọ street club ó ní kí wọ́n á gbé òun gbogbo bá jẹ́ tọ́lọ́ tí wèrè fi padà sílé ní tiẹ̀ rí ní ìgbé lọ. so ó mọ̀ pé. ṣé kí n interject yín bàbá mi ṣé mo lè interject. ẹ gbọ́ ààrẹ ìyá mi. ẹ ṣe àáfàá tó máa ń pèrún lẹ́gbẹ̀ẹ́ lémi nígbà kan àáfàá yẹn òun ló máa ń lead irun àjọ pàdé ní club gbogbo lé àjọ pàdé ní club àáfàá tí mo sọ yìí kò kí ṣòkòtẹ́ ò kí ń délẹ̀ o àwọn àlìsù náà ni òun àti àwọn ọ̀rẹ́ ìtọ́jọ́ wá
wọ́n ṣe fàájì débi wípé wọ́n ń da ọtí léra wọn lórí. Ṣẹ̀dẹ̀ rí club yẹn inú gbórígbó kan ló wà o. Mo mọ̀ pé so ayé táwọn pípọ̀ yìí ń jẹ lélẹ̀. Ìyàwó méjì ló kó sínú ilé tó daṣọ bò wọ́n lójú o. Tó sọ wọ́n dẹrú ń bẹ̀, ìkan ta pop-off, ìkan ta nylon. Òní wọ́n ń tà lórí ta. Ọkọ dẹ̀ ń lọ club. Ó ń gbádùn ayé ẹ̀. Tó bá dé, á tún mú àwọn tó máa kó lẹ́rú, á tún kó wọn sẹ́yìn, á pèrún fún wọn. Òun dẹ̀ rọra ń ṣe ayé ẹ̀ lókì. Aláwọn pípọ̀ yìí mọ̀ nǹkan tó wà nínú Kùránì, bàbá mi ẹgbẹ́ òun sókè. Wọ́n mọ nǹkan tó wà nínú Kùránì, bẹ̀t wọ́n fi wọ́n jẹun ni. Bẹ̀t àwọn òpònú tí ò mọ̀ kan wọ́n ọ̀dẹ̀ wá bọ́ ṣe máa mọ̀. Àwọn làánú wọn ṣe mí. Ẹ wá mọ tactics táwọn àfáà yẹn sọ tó ń lò sí. Wọ́n máa ń sọ fún gbogbo wọn yẹn kọ́ máa wá sórí àwọn péjì wa yìí mọ́. Pé aṣinilọ́nà ni wọ́n kọ́ máa wá bẹ́ẹ̀. Àwọn tó dẹ̀ gọ̀, àwọn náà wá mọ́. Bẹ̀t àwọn tó gbọ́n o, wọ́n sì ń wá. Àwọn tó sì tí curiosity sì wà ní ẹ̀ tí brain wọ́n sì ń wá. Àbónípàgálà sà. Yes sir. Ẹ má bínú sà. Ẹ jẹ́ kí n lo 1 minute níbi dẹ́dẹ́ yẹn, ẹ má bínú ẹ̀jọ̀ mi tó gbọ́dọ̀ lẹ́nu yín báyẹn. Ibi tí ẹ lẹ́nu wípé ṣe rí lọ́jíìkì ẹ̀yìn wa, ẹ má bínú. Lọ́jíìkì tí àwọn pípù ìdókù tí wọ́n lò fún wa ni wípé ẹ má lọ sórí péjì wọn o. Méjì ni. Mo come across fídíò gbèrè yìí kí lórúkọ ẹ̀ náà. Ajagun wà. Mo wá lọ sí research. Ó ti tọ́dún mélòó tí bó bọ́ ti ó wá sọ̀rọ̀ wípé nínú Kùránì o, Kùránì 4 verse kìíní kan o, ó sọ wípé ẹ má bú ìgbàgbọ́ àwọn ẹni ẹlẹ́ni, kó má bàa bú ìgbàgbọ́ tẹ̀yìn náà, ẹ má bú Ọlọ́run wọn nírọ́, kó má bàa bú Ọlọ́run tẹ̀yìn náà nírọ́. Allah ti wọ́n àwọn tẹ́lẹ̀, tó ẹ̀yin mùsùlùmí ẹ lọ gbọ́rọ̀, wàá sọ ẹ má dá sí wọn, ẹ fi wọ́n lẹ̀, ẹ má lọ sórí péjì wọn, ẹ má bí wọ́n ní nǹkan kan, ẹ má béèrè question tí ò bá yẹ yín kẹ wá béèrè lọ́wọ́ àwọn. Mo wá lọ wo iye ẹ̀ tí wèrè yìí bẹ̀rẹ̀ kó máa kó àwọn èèyàn lẹ́yìn, kó kan stage ńláńlá, ó dẹ̀ máa ba ìgbàgbọ́ àwọn kan jẹ́. Wọ́n fún mi ní actual date tó bẹ̀rẹ̀, year tó bẹ̀rẹ̀, wọ́n sọ fún mi pé at least láti 2000 yẹn sìn títí di 2020, that's 20 years, this 2026, that is 26 years. Tí wèrè yìí ti ń sọ fáwọn èèyàn wípé ìgbàgbọ́ àwọn kan irọ́ ni, Ọlọ́run àwọn kan ẹ̀tàn ni, iṣẹ́ àwọn kan òfútù fẹ́ tẹ̀lé. So nígbà tí wọ́n wá tabá Ọlọ́run wọn sì ó rí pé ibi tí àwọn ms bàbá tí wọ́n ti mú Ọlọ́run àwọn ibi táwọn ti lè bọ́ ni, ó wá ẹ̀ṣẹ̀ rántí àyà Kùránì yẹn. Ó wá sọ wípé àyẹn tó bá ti ń ṣe bẹ́ẹ̀ o, àràmù ní èèwọ̀ ni o, kò ní wọ àlùjànnà o. Mo wá béèrè lọ́wọ́ ara mi pé ṣé àfá yìí náà dẹ̀ máa wọ àlùjànnà pẹ̀lú odidi 26 years tó fi ṣiṣẹ́ yìí? Iṣẹ́ yìí ló fi kọ́lé, iṣẹ́ yìí ló fi ra mọ́tò, iṣẹ́ yìí ló fi di gbajúmọ̀ láwùjọ, ó fi tọ́ àwọn ọmọ nílé ìwé. Tó dẹ̀ máa jèrè àwọn ọmọ yìí báyìí, ṣé kò rí àyà Kùránì tẹ́lẹ̀? Àmọ́ ìgbà tí kàṣàlà wọn ti bọ́ọ̀sì, tí ìkòkò ọbẹ̀ wọn ti fọ́, the only way tán máa fi gba ẹ̀yìn náà tẹ̀lé wọn tẹ̀ sọ́ra wọn yín di ọ̀dọ́. Ó yẹ kẹ́ ẹ mọ lórí wípé nígbà tí kìíní wà nínú àyà Kùránì tipẹ́tipẹ́, kí ló dé tàn kà fún tipẹ́tipẹ́? Ká sọ pé bóyá èèyàn gbọ́dọ̀ bú Ọlọ́run ẹnì kankan, èèyàn gbọ́dọ̀ lọ rí bá ẹnì kankan níbi tó bá wà wípé Ọlọ́run rẹ̀ ò dáa. Kí ló dé tó ń pèdè sí ìta títí tí wàá tún máa sọ fún àwọn Christianity pé kí wọ́n wá béèrè ìbéèrè? Can you imagine? So wọ́n ti fẹ́ yí kíní yẹn padà, wọ́n ti fẹ́ yí padà, wọ́n ti fẹ́ àwọn tí wọ́n wà lẹ́yìn wọn fẹ́ kí wọ́n lọ, wọ́n fẹ́ tú okùn ọrùn ẹ̀yin mùsùlùmí tẹ̀lé wọn fẹ́ kókun ọrùn yín tú. Wọ́n máa ní kẹ́ má wá sí péjì wa mọ́. Wọ́n á ní pàràmù ní pàlà àti sọtẹ́lẹ̀. Tó bá yẹ pàlà sọtẹ́lẹ̀, kí ló dé táwọn ń ṣe tẹ́lẹ̀? Gbogbo tí àwọn mùsùlùmí máa ń ṣe wá sí ẹ̀ fún yín wípé kẹ́ ẹ má ṣe, gbogbo ẹ̀ ni wọ́n máa ṣe, gbogbo ẹ̀ pátápátá ni wọ́n máa ṣe. Bẹ́ẹ̀ bá sọ pé àwọn èèyàn mutí jù mí lọ. Ẹ jẹ́ sáré play fídíò yìí, ẹ gbé mi sí biscuit sáré play. Regress time la wà báyìí. Ẹ jọ̀ọ́ ẹ gbé mi sí biscuit ẹ jọ̀ọ́, moderators. Bàbá Ifá. Mo wà ń bẹ̀, mo ń tà láti approve kíní. Okay. Bóyá report ni àbí kíní kan mo wá sáré approve. Ó yẹ gbóhùn sókè. Tó máa tọ àwọn mùsùlùmí kan, wọ́n máa tọ́ Báíbù bíi Malam Yusuf Adépọ̀jù, wọ́n máa tọ́ Báíbù. Ṣùgbọ́n yìí ni Malam Yusuf. Èmi gan tí mo ń sọ ìṣùgbọ́n mi, ṣẹ̀bí mi náà máa ń ṣe wàhálà wa pọ̀ lóòótọ́. Ẹ jẹ́ kó wọ́n ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Kí ẹ máa tọ́ pé sẹ́lẹ̀sì gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń ṣe.
tó máa tọ àwọn mùsùlùmí kan wọ́n máa tọwọ́ bọ báìbù bí kí ẹ̀ máa tọwọ́ bọ ìsẹ́lẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń ṣe tó máa tọ àwọn mùsùlùmí kan wọ́n máa tọwọ́ bọ báìbù bí Malam Yusuf Adépọ̀jù wọ́n máa tọwọ́ bọ báìbù ṣùgbọ́n yìí ni Malam Yusuf èmi kan tí mo ń sọ ìṣókùn mi ṣèbí mi náà máa ń ṣe wàhálà wa pọ̀ lóòótọ́. Regret fine bá wa bá mi gbọ́. ẹ bá ń sọ fún ọ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àwa náà máa lo 30 years tọ́ba tẹ̀ máa bá wa sọ́ta máa gbọ́ ṣé rí ibi tá a ti mú wọn ibi tó lágbára ni wọ́n mọ̀ pé inú Kùránì àwọn ní ẹ̀rọ pọ̀ sí jù wọ́n mọ̀ wípé ẹ̀sìn àwọn táwọn ṣe wọ́n mọ̀ pé kò ń ṣe ẹ̀sìn rárá àwọn kan mọ̀ bìkọ́ ṣe mọ̀ pé àfa lèmi náà mi ní parọ́ fún yín àfa ni mi o kò ń ṣàfà díẹ̀díẹ̀ o mo máa sọ pé ẹgbẹ́ mi tó bá máa sọ pé òun dákẹ́ ń bẹ̀ yẹn irọ́ ó máa dọ́bù ṣòkòtò ẹ̀ ní o tẹ̀tíkẹ́tì so gbogbo tí ìran àfa mọ́ píríṣì fún yín ẹ mọ́ mu gbó ju ẹ mọ́ lọ o ẹ mọ́ mu tí wọ́n mọ tí ju gò lọ ẹ mọ́ ṣe ṣìnà àwọn tí wọ́n bá kí n ṣàfihàn tẹ̀ tó wá ní conscience pé ìyàwó níyàwó àbí kíní kan àmọ́ àwọn àfa kò sí conscience kankan o àwọn pásítọ̀ yẹn chai gbogbo àwọn ṣéwù yẹn nígbà tó ń bá débi wípé tí àfa wọn bá wá tí ṣéwù wọn bá wá nínú àwọn mòrídì wọn máa fi ṣàlejò fún ṣéwù mòrídì yẹn dẹ̀ lọ́kọ. èwo ló jẹ́ mòrídì. amòrídì náà àwọn obìnrin tó ń tẹ̀lé wọn lẹ́yìn àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn àwọn alásàlátù wọn àwọn jàmọ́ nígbà tó gbogbo ẹni mo lè fi sọ̀nà nígbà tí mo mọ bó ṣe ń lọ so wọn máa mú inú mòrídì wọn máa fi ṣàlejò fún ṣéwù nǹkan àlejò yín yẹn ẹ mọ bí Muhammadu ṣe ṣe kó iná pé tábà ti wá sílé yín kẹ́ ẹ mọ gbọ́ mú sí alẹ́ nu kò ń sọ mú nìkan làwọn eléyìí gbé o. geography ẹ má bínú ọyọ pé ọyọ sí ìyẹn pé iná ti fún yàn ṣe nǹkan àlejò rẹ wọn ń ṣàánú wa ni. tẹ̀sẹ̀ rí ọlọ́mú yẹn àwa accept a máa gbọ́ mú sí yín lẹ́nu ṣùgbọ́n àwa náà máa lo microphone a máa fi kọrin àti ní kẹ́ bá wa dá yà yẹn padà sínú Quran. tí yín ti gé fọ ni. ẹ wo gbogbo ilé àánú àlàgòsí dẹ̀ ń ṣe mí o àánú ó dẹ̀ fẹ́ máa ké ṣá kíní yẹn ti bà wọ́n ó ti bà wọ́n bí tí ò dára rárá ẹ ń lẹ́dẹ̀ dé àkọọ́lẹ̀ mọ̀ pẹ́ lè jà ẹ ń fàjà. ṣẹ̀bọ́n ń ka òtúrá méjì. ẹ má bínú ṣẹ̀bọ́n ń ka òtúrá méjì ẹ jẹ́ kí búnibúni máa búni. ó ṣe kọ́ láìpẹ́ yìí fún àwọn tó ń lọ múra pé èrò múra pọ̀ ní yíyá yìí ẹ ó yàtọ̀ wọ́n tún wá fẹ́ sponsor ẹlẹ́bọ lọ sí umra pé kò yẹ pé wọ́n fẹ́ sponsor ó dàbí wèrè kan fẹ́ sponsor Portable lọ sí umra Portable wá ní òun fẹ́ lọ múra kóun tiẹ̀ lọ wo nǹkan tó wà nù kábà bóyá ó ṣà nílò bóyá ṣìgìdì ní lóòótọ́ kí ni ẹ wá dùn òun wá lọ sórí X orí Twitter ó wá lọ sọ̀rọ̀ ńbẹ̀ pé báwo lọ ṣe máa sponsor àwọn ẹlẹ́bọ lọ sí Mecca pé wọ́n ti ń ba trip yẹn jẹ́ pé ṣé wọ́n mọ̀ pé wọ́n fẹ́ lọ táwọn yẹn bá lọ́bẹ̀ lọ ṣe hajj wọ́n fẹ́ lọ mọ àṣírí ni pé wọ́n fẹ́ ba àṣírí Islam jẹ́ wọ́n wò pé ṣẹ́rí gbólórí burúkú làwọn pípọ̀. ṣé má kà má rò ni. ṣẹ́rí gbólórí burúkú làwọn pípọ̀ láti sọ wọ́n mọ̀ pé àṣírí tí ò dá wà ń bẹ̀. onípàtàlà ṣé ẹmọjọ́ tí àwọn bíbù yìí ti ń kó àwọn tí wọn kì í kírun tán kì í gbàwẹ̀ tán jẹ́ kébèrè àwọn agbèrò àwọn ọmọ ìta àwọn kìnnì kan tán ti ń kó wọn lọ Mọ́kà ṣé wọn wọn complain. àmọ́ ní ọjọ́ tí igbó ti di oníṣòro fún àwọn èèyàn máa san tán bá rí bẹ̀ òní náà máa ń mẹ̀sẹ̀sẹ̀ mọ̀ wípé wọn gbọdọ̀ mẹ́lẹ́bọ lọ. 2010 mo ní àbúrò kan tó ní experience the guy is now a certified a confirmed medical doctor surgeon tẹ ní gan pàápàá ní 2010 tó fẹ́ kúrò Nàìjíríà ó nídìí owó ní alago méjì eré alago méjì ọmọ alago méjì náà ní àbúrò alago méjì tájọ ṣe fàájì gbà yẹn ó wá ní gbà yẹn òun ní ìdówó everything ti pé òun tiẹ̀ ti gba visa gan pàápàá tó fẹ́ wá school ní bíbá ẹ̀ Case Western Reserve University ló lọ medical school ní school yẹn ó ní wá ní ìdí owó kókó ní ìdówó díẹ̀ fún tíkẹ́ẹ̀tì olóòbá Ọlọ́run wà lálago méjì agbèrò yẹn ó lóun wá lọ bá yẹn pé bàbá pé kò tó rí náà ó fẹ́ tó ọ̀sẹ̀ méjì gbà tóun dẹ̀ rí tán ń bá ní bàbá problem tóun ní rè òun kó document òun wò pé nǹkan tóun ní nì pé òun kàn ní ìdówó fún tíkẹ́ẹ̀tì ni ó ní Ọlọ́run wà sọ fóun pé àwọn kan lọ sí àjì òun ò tí ì dá àwọn tó ń lọ sí àjì lóhùn ìwọ lòun máa dá lóhùn. You can imagine àwọn tó ń lọ sí hajj
ló jẹ́ lógún ju ọmọ tó fẹ́ lọ ṣoríire tó fẹ́ lọ kàwé tó dẹ̀ máa gbé ògo yẹn wá tó máa fi túnlẹ̀ wá ṣe ìyẹn ò jọ lójú. Now the guy go back to Nigeria ó máa lọ ṣe free medical check-up fáwọn èèyàn ni mo mọ̀ máa fẹ́ dárúkọ ẹ̀ ni but ó lọ sọ́dọ̀ ọlọ́run wà ń sọ fún mi pé àwọn tó fẹ́ lọ hajj wà nílẹ̀ ṣé wọ́n ló máa rán now àti bọ̀bọ́ yẹn tí òun ò rán tí yẹn fine way tó rà pọ̀ tá dáwó jọ tá aṣá gbáwó fún tó fi wá ìyẹn nísìn ó ń ṣe ìtọ́jú àwọn èèyàn àwọn olóbùkún tó ń rán lọ hajj kí ni impact wọn láwùjọ kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n ti ń ṣe kínní ti pẹ́. ó ti pẹ́ náà òun wá ṣe àṣìṣe. àwọn ìyá táwọn tó gbogbo ní junction àwọn ìyá táwọn tó gbogbo ní park gbogbo wọn tó bá ti wọ́n máa rán wọn ní hajj gbogbo àwọn tí tó jẹ́ wípé wọn mọ ibi tí Islam lórí kọ́ wọn kírun rí. báwo ti àmọ̀ nǹkan tó máa ṣe tó bá débẹ̀ wọ́n gbarun orí wọn gbarun abẹ́ wọn gbarun abíyá wọn. nígbà tí ẹ máa bá wọn pé òun fẹ́ sanwó ọmọléèwé àbó òun fẹ́ ṣe kinní kan wọn ní ìrànlọ́wọ́ kankan tó máa ṣe báwọn yìí àmọ́ wọ́n lè fi 20 million wọ́n lè fi 10 million 15 million 8 million 7 million fi rán èèyàn ní hajj tí kò bá ní purpose èèyàn ń ṣiṣẹ́ ó ń tajà ní junction èèyàn ń ṣiṣẹ́ ó ń gbé èèyàn rẹ̀ǹtì yàrá kan òun àtọmọ mẹ́ta wọ́n jọ ń gbé bẹ̀ pẹ̀lú ìyàwó kan ràn lọ́wọ́ ẹ̀ fún lówó kó fi ṣe business 10 million fún ní 5 million fún 5 million kó fi ṣe business fún 2 million kó fi kún tí ń ṣe ẹ wá san 10 million pé kó fi lọ sí hajj tí ò bá ní purpose tẹ́ ẹ̀ bá ní tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ̀ kò lè ever easy kò lè ever work kéèyàn dẹ̀ rí ẹni tí yà ń jẹ báyìí ẹni tí yà ń jẹ tí ń yá yàrá kan gbé àtọmọ mẹ́ta táyé rẹ̀ ò dáa tí ò bẹ́ túkẹ́ tí ò nítumọ̀ so kò dẹ̀ rí pé o lè kó 12 million nítorí ẹni yẹn lẹ̀ kó lọ sí Mẹ́kà tó dẹ̀ ní tó fẹ́ gbà ń bẹ̀ kí ló dé tó ràn lọ́wọ́ tó ràn business ẹ̀ lọ́wọ́ kí ló dé tó dá business ẹ̀ kó ní ó wá ṣe kí ló dé tó empower ẹ̀ so ibi tó yẹ káwọn èèyàn ti máa fura nìyẹn pé there is something behind this thing there is something behind it mi ò lọ rí because wọ́n máa pẹ́nu tàwa máa ń já wáyà wọn lè rán wa. fọmọ geography wọn bá yín wí nsàlẹ̀ kọ́sọ́mà yín bá yín wí. ok kó sẹ́ni request